àgbàlagbà ẹ bá mi gba iṣẹ́ yìí àwúre oṣólẹ̀ tí a fi rí 500,000 tó dájú lọ́sẹ̀ yẹn ẹ máa rí jù bẹ́ẹ̀ lọ. Mo máa ń sọ fún yín ẹ jẹ́ kí ìmùlẹ̀ kó tó ara yín, ìyọnú àwọn àgbà kó tó ara yín. Ìmùlẹ̀ bá wà lára ó dáa gan. Ẹ jẹ́ kí àwọn ìyá máa yọ́nú sí wa. Gbàtẹ́lẹ́dùà dálé ayé ló dá wọn sí o. Èèyàn kì í sọ pé kí ni tí wọ́n jẹ́. Tí ò bá sí láyé, tí Elédùà bá dá wọn wá sílé ayé, ta ló fẹ́ mọ Jésù? Ta ló fẹ́ mọ Elédùà? Ta ló máa sọ pé Allah, Allah, Allah? Ta ló fẹ́ máa jáde? Torí tí wọn ni èèyàn fi gbàgbọ́ nínú Ọlọ́run pé Ọlọ́run wà. Ẹ ń gbọ́ mi yé? Ẹ̀yin àgbàlagbà, ẹ ní láti ní ìmùlẹ̀ wọn lára. Tẹ́ bá ní ìmùlẹ̀ lára, tó bá gbé ẹjọ́ yín lọ fún wọn, wọ́n á sọ pé ìmùlẹ̀ mi ni. Wọ́n á yọ́nú sí yín. Ẹ lo ìyọ́nú wọn, wọ́n máa yọ́nú sí yín. Wọ́n á sọ pé ìwọ tó gbé ẹjọ́ wọn lọ tó bá ní ìmùlẹ̀ lára, ìwọ gangan náà wọ́n fẹ́ jà. Wọ́n máa bá jà. Ìwọ gangan náà máa bá jà. Ìwọ gangan náà máa dojúkọ. Ẹ̀yin àgbàlagbà, ẹ̀dọ́ṣẹ́ ìwò. Àwúre oṣólẹ̀ tí a fi ń rí 500,000 tó dájú. Kí lẹ fẹ́ lọ wá? Ẹ lọ bá mi wá orí ọká 3 tó ní àṣẹ lẹ́nu ni o. Ẹ bá mi wá ọpọlọ màálù. Ọpọlọ màálù odidi kan ni o. Ọpọlọ màálù odidi kan oníkẹ́ wá. Tó jẹ́ ọ̀jọ́ ni o. Ọ̀jọ́. Ẹ bá mi wá igi àràbà. Ẹ ti bá mi wá. Odò Ògùn. A wá jó kíní papọ̀. A wá jó pẹ̀lú odidi atare kan. Tí a bá ti jó tán, a lọ kúnná dáadáa. A wá dà sínú ìgò funfun tàbí rọ́bà onídèérí kan. Tí a bá fẹ́ lo iṣẹ́ yìí, a ó fi 1,000 tuntun. A fi máa bu ẹbu yìí. 1,000 inú rọ́bà funfun yẹn ló máa wà. Òun la fi máa bu ẹbu yẹn. A wá tẹ ẹbu yẹn ní odù ìrẹtẹ̀. Ẹ̀yin àgbàlagbà, àwa dà ní ọ̀sìn pé iye báyìí ni mo fẹ́ rí. Iye báyìí ni mo fẹ́ rí. Owó báyìí ni mo fẹ́ gbà. Nǹkan báyìí ni mo fẹ́ kó ṣẹlẹ̀ lágbà Elédùà. Ẹ̀yin àgbàlagbà, iṣẹ́ confam ni mo ń yọ̀ǹdálẹ̀ tí mo ti ṣe fún àwọn èèyàn ńláńlá. Àìmọye àwọn èèyàn mi tó wà jákèjádò gbogbo àgbálá ayé tó wà nílùú òyìnbó ni o, France, London ni o, USA ni o. Tí èèyàn á dẹ̀ ṣiṣẹ́ fún wọn, ẹ gbé lọ fún wọn. Tó ń bá dẹ̀ lò ó, àwọn aṣiṣẹ́ kan máa múṣẹ́ kan lẹ̀ ṣe tàbí the client. Ẹ wo Yorùbá ó lágbára. Bẹ́ẹ̀ ni iṣẹ́ àwọn bàbá wa lágbára. Ó ní reason tí mo fi sọ bẹ́ẹ̀. Ẹ̀yin àgbàlagbà, ẹ lo iṣẹ́ yìí, ẹ gbìyànjú. Mo máa mú iṣẹ́ kan wá, oṣó gbé wá gidi tó mú 3 million wá. Oṣó gbé wá gidi ni o, tó mú èlò wá 3 million. Tó mú 3 million wá. Oṣó gbé wá gidi tó mú 3 million wá. Mo máa fi iṣẹ́ yìí lẹ̀ tinútinú tọkàntọkàn tí mi ní yọ̀ kankan kó ń bẹ̀. Bẹ́ẹ̀ ni. Ẹ bá dẹ̀ lò ó. Ẹ wá fún Lílábọ̀. Ẹ bá mi subscribe. Gbogbo ilé ẹ bá mi subscribe. Channel mi ó need subscriber. Ìjọ ẹ bá mi subscribe. Kò ní bàjẹ́ ojú òní ti wà ní ṣàṣetì láṣẹ Elédùmarè. Àní ṣàṣìṣe o. Ọba Adẹ́dàá ṣẹ̀dá. Kò ní gbàgbé wa láṣẹ Elédùmarè.